dìbò fún aṣíwájú la fẹ́ tẹ̀lé legacy ní 2023 elections ọ̀gá ẹ̀ kò win ní wọ́ọ̀dù ẹ̀ kò win polling unity ẹ̀ kò win ẹ̀ kò win local government ẹ̀ Ọ̀ṣọ́dì sọ̀lọ̀ so ìwọ wá jáde sìn gbogbo ọ̀rọ̀ tó lọ́ ọmọ ní kò sọ òun ló wá sọ èmi jẹ́ kó yẹ pé ojú máa tẹ̀ pé Sego Alhaji Mustapha Adekunle Sego ó máa deliver Lagos State fún aṣíwájú legacy mo fẹ́ káàtì sọ pé Alhaji Mustapha Adekunle Sego ó máa deliver Lagos State fún aṣíwájú ọ̀rọ̀ tó sọ mo ń bọ̀ jẹ́ wá fídíò ìjáde fún ẹ ọ̀rọ̀ tó sọ orí ẹ̀ ti yí orí Musili náà ti ń yí papọ̀ orí ẹ̀ méjì jọ ń yí papọ̀ ni. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ̀yin tèmi níbi kíbi lẹ́sí ń gbọ́ mi. èmi ọmọ yín náà ni Isakaba thank you. náà nǹkan tó yẹ kí n jáde ní àárọ̀ yìí kò ju ọ̀rọ̀ ìwọ legacy lọ àbọ̀ legacy pẹ̀lú ọ̀gẹ́ àárọ̀ tó rún ẹ jáde wá ó ti ń ṣe tipẹ́ ó ti ń mú jẹ ṣùgbọ́n eléyìí fire to fire lájọ fẹ́ ṣe fúnra back to back lájọ fẹ́ máa fúnra wa báyìí torí pé kí ni section ìpè lájọ fẹ́ wà báyìí èmi àti ẹ pẹ̀lú ọ̀gẹ́ section ìpè la wà báyìí now ìwọ jáde ó sọ pé gbogbo nǹkan tí Alhaji Mustapha Adekunle Sego ṣe pé rubbish nìkan tí station àmà ti wá ṣe pé wọ́n pín mọ́tò wọ́n pín àwọn kábíyèsí wá síbẹ̀ wọ́n pín minister of transportation wá síbẹ̀ wọ́n pín àwọn government official wá síbẹ̀ pé ṣé òṣèlú lọ́fẹ́ ṣe ń bẹ̀ ni àbí kí ni. legacy orí ẹ kò pé pẹ̀lú orí ìwọ àti Goliath kò pé rárá nǹkan tó bá ti mọ̀ ó kàn jáde òun sọ̀rọ̀ yamayama ni nǹkan tí Alhaji Mustapha Adekunle Sego ṣe wọ́n pín mọ́tò fún àwọn workers wọ́n pín fún àwọn staff wọ́n break record ọ̀gẹ́ òṣèrú ẹ̀rí ṣé ọ̀gẹ́ opportunity Alhaji Mustapha Adekunle Sego tó rí lè ní tó utilize ẹ̀ ṣe bí ọ̀gẹ́ ti wà nínú pò yẹn rí opportunity tí Alhaji Mustapha Adekunle Sego tó lò lè ní tí gbogbo ayé tínú wọn dùn ṣe bí ọ̀gẹ́ náà ti wà nínú pò yẹn rí lucky for the winner ni now ẹkùn rọ̀jú for the loser ọ̀gẹ́ ti lose na free lọ́gẹ́ nǹkan tó ṣe yẹn wọ́n pè àwọn government officials wa wọ́n pè kábíyèsí wọ́n pè àwọn lọ́balọ́ba wọ́n pè àṣà àwọn local government wọ́n pè kábíyèsí Lẹ́gùṣì wa ìwọ wá jáde wọ́n sọ pé àwọn bá wo ló wá síbẹ̀ ọ̀gá ẹni kí wọ́n jáde kí wọ́n sọ pé àwọn bá wo àwọn kábíyèsí ìlú àwọn first class ọba wọ́n ní wọ́n jáde tí wọ́n sọ pé àwọn ọba kọ́ wà ń bẹ̀ àwọn minister of transportation tó wà ń bẹ̀ sáwọn ni ok náà wọ́n fẹ́ ṣe NURTW version kan that is under transportation ṣé àwọn minister of transportation wọ́n wà nígbà tí wá síbẹ̀ ni legacy ní nǹkan tí ń ṣe ẹ́ lórí orí ẹ̀ ó ti ń yí òun ọkọ tó ń sọ ó jáde wákọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló jáde òní Alhaji Istijaba òní àfà òní ọ̀pọ̀ mọ́tò fún ìyá kan ní mọ́tò òní àwọn àfà lọ fún mọ́tò òní fún ìyá kan ṣé mọ́mí Istijaba ní ìyá kan tó ná fún mọ́tò legacy bíbí rò ṣe fowó rà o ní ìyá ò ní bàbá náà o ìgbàdé kò ní even ọ̀gẹ́ gangan ò ní ìyá kò ní bàbá gidi kò ní òbí gidi náà so báà lẹ́sẹ̀ ní bú ìyá ò ní ìyá legacy mo sọ kọ́kọ́ fún ẹ mo sọ ọmọ tuntun sọ mo ní bíbí rẹ̀ kò ṣe fowó rà bíbí rẹ̀ kò ṣe fowó rà legacy ìgbàdé pé o ní òbí gidi ọ̀gẹ́ tó ń wẹ̀ kó tó kó máa sọ sọkúsọ òun náà kò jáde láti inú ilé rẹ̀ ọ̀gẹ́ ò ní òbí gidi náà so ẹ̀ṣẹ̀ ní ẹ̀fẹ́ fi yòó níyà ẹ̀fẹ́ máa fi ta yín ọ̀gbẹ́ni session dáwà session ìpìlẹ̀jọ wà yìí legacy kò ní dá fún ẹ tó ń rún ẹ tó kó máa sọ̀rọ̀ ṣó ń gbọ́ legacy kò ní dá fún ẹ tó ń rún ẹ pé kí wọ́n máa sọ̀rọ̀ ṣé mọ́mí Istijaba ni ìyá kan náà fún mọ́tò màmá ẹ̀ ní good example òun ló máa fi jẹ́ mọ̀ pé bíbí rẹ̀ kò ṣe fowó rà wàá ti mọ̀ pé Istijaba ìyá àlùbáríkà lọ ní ìgbàdẹ́pẹ́ yìí máa fi ìyá tì í táyín Istijaba lè fún ìyá tì ẹ̀ táyín ni ìwọ jáde oṣù sáwọn kábíyèsí pé station ma Alhaji Mustapha Adekunle Sego wọ́n máa invite àwọn kábíyèsí tó bá invite àwọn ṣé ọ̀gá ẹni kan invite síbẹ̀ ni ṣé wọ́n máa rọ ẹni kan invite síbi tó ti ń ṣe kan ni transport union ṣe kọ ṣé wọ́n ní invite àwọn transportation minister ń bẹ̀ ni ṣé wọ́n ní invite ẹ̀sìn ní kẹta àti wá síbẹ̀ náà ṣé wọ́n máa local government ní right àti wá síbẹ̀ ìwọ sọ dáadáa tó gẹ̀ ṣe táwọn tó invite àwọn èèyàn gidi ẹ̀tọ́ sáwọn oní tíátà legacy sọ dáadáa tó gẹ̀ ṣe tó invite àwọn èèyàn gidi ẹ̀tọ́ sáwọn oní tíátà ṣẹ́rí mo sọ kọ́kọ́ mò ń sọ
mò ń pè àwọn olóṣèlú wa mò ń pè àwọn leaders wa mò ń pè wọn sákèsì olú ọmọ tẹ́ ń fún láyè kó máa lọ jókòó sí Àbújá yẹ́sà ẹ̀yin olóṣèlú náà mò ń bá wí sí o olú ọmọ tó ń fún láyè kó ló máa jókòó sí Àbújá yẹ́sà ó máa bójú àwọn èèyàn jẹ tọ́wọ́ ẹ̀ bá tẹ ẹ̀kọ́ tó ń wà gbogbo tó ń dọ̀bálẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ fún yín tó gbé ọwọ́ ẹ̀ ti tẹ ẹ̀kọ́ tó ń wà olú ọmọ máa bójú yín jẹ tó bá gbé olú ọmọ fọ́dà ju bó ṣe wà yẹn lọ lẹ́gẹ̀sì dákà ọ̀gẹ́ olú ọmọ dákò fọ́dà ju gbogbo nǹkan tó level dákò lọ school díẹ̀ afẹ́ lè sọ pé afẹ́ lè máa ní òun fẹ́ bá aṣíwájú drag presidency ìwọ jáde ìwọ sọ pé APC pé ẹ̀tọ́ lọ́mọ wá ní kó má dìbò fún ẹ mò ń bọ̀ kí n wá fídíò jáde fún ẹ ìwọ jáde ìwọ sọ pé tó lọ́mọ wá ní aṣíwájú ní ká dìbò fún aṣíwájú lè má dìbò fún tó lọ́mọ bá tún sọ pé aṣíwájú kọ́ pé aṣíwájú náà kọ́ Lẹ́gẹ̀sì àti wọ́ àti olú ọmọ orí ẹ̀yìn méjì tíjọ́ ń yí papọ̀ mò ń sọ mo tuntun sọ aṣíwájú làwọn tẹ̀lé aṣíwájú APC làwọn dìbò fún aṣíwájú làwọn fẹ́ tẹ̀lé Lẹ́gẹ̀sì ní 2023 election ọ̀gẹ́ kò win ní wọ́ọ̀dù ẹ̀ kò win polling unity ẹ̀ kò win ẹ̀ kò win local government ẹ̀ ó ṣòdì sọ́lọ̀ so ìwọ wá jáde sí gbogbo ọ̀rọ̀ tó lọ́ ọmọ ní kò sọ òun ló wá sọ èmi jẹ́ kó yẹ pé ojú máa tẹ̀ pé Sego Alhaji Musa Adékúnlé Sego ọmọ deliver Lagos State fún aṣíwájú Lẹ́gẹ̀sì mo fẹ́ káàtì sọ pé Alhaji Musa Adékúnlé Sego ọmọ deliver Lagos State fún aṣíwájú ọ̀rọ̀ tó sọ mo ń bọ̀ jẹ́ wá fídíò jáde fún ẹ ọ̀rọ̀ tó sọ orí ẹ̀ ti yí orí Muslim náà ti ń yí papọ̀ orí ẹ̀ méjì jọ ń yí papọ̀ ni jẹ́ play fídíò ẹ̀ fún ẹ. mo ń bọ̀ ẹ jẹ́ ń bẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yìn èèyàn ẹjọ́ ẹ gbọ́ fídíò tí Lẹ́gẹ̀sì ṣe. mo wá fẹ́ máa bẹ̀ aṣáájú ni mò ń lọ lóyà sí olú ọmọ ni máa lóyà sí tẹ́tù ìbí fún yín tí aṣáájú bá sọ pé a tí olú ọmọ bá sọ pé b ni ibi bí ẹni èmi Lẹ́gẹ̀sì èmi ni mo sọ tèmi fún mi mọ yín tó kù ibi bí yẹn ni máa tò sí fábàdà ibi bí yẹn torí pé. ṣẹ́gbọ́n kan tó sọ ọmọ àlè Lẹ́gẹ̀sì olú ọmọ ọ̀rọ̀ tó rán Lẹ́gẹ̀sì kó sọ òní aṣáájú ò lè win election ó ti ṣe àti pátì àwa náà ti mọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ pé àti pátì náà ló ń ṣe àwa APC làwa a máa deliver bá aṣáájú to 2027 aṣáájú for continuity ẹ̀yin leaders APC ẹ̀yin elders ṣe gbọ́dọ̀ tí Lẹ́gẹ̀sì sọ ẹgbọ́dọ̀ tí olú ọmọ ní kí Lẹ́gẹ̀sì sọ síta òun ní Lẹ́gẹ̀sì sọ síta yẹn mò ń bọ̀ màá tún play mi jáde fún yín again tí Lẹ́gẹ̀sì sọ àmọ́ spokesman olú ọmọ ni mo lóyà sí. ṣé ń gbọ́. olú ọmọ ni kódà táṣáájú bá dúró báyìí kódà tí olú ọmọ bá sọ fún wa pé aṣáájú ni aṣáájú náà. ṣé ń gbọ́. tọ́lú ọmọ bá tún dé náà tó sọ pé aṣáájú kọ́ aṣáájú náà kọ́. ṣé ń gbọ́. ṣé gbọ́ kan tó máa lè sọ Lẹ́gẹ̀sì ọlọ́run máa bá yẹ̀wò àti wọ́ àti olú ọmọ ọlọ́run máa bá yẹ̀yìn méjèèjì jẹ́ ni APC máa win aṣáájú máa win for second time èmi sọ mo tuntun sọ ni kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ṣé ẹ̀yin leaders ṣé ń gbọ́dọ̀ tí ẹ̀dẹ́fẹ́ fi jẹ́ illegal president ṣé ti gbọ́dọ̀ tó sọ ṣé ti gbọ́dọ̀ tí spokesman sọ ẹ jẹ́ play fún yín kẹ̀tú gbọ́ ìgè fáwọn tó gbọ́ dáadáa. ṣé gbọ́ mo ń bọ̀ ẹ jẹ́ kí n bẹ̀ láti bẹ̀rẹ̀ again. kéèyàn lóyà olú ọmọ ni mo lóyà sí. ṣé gbọ́ ẹ má gbọ́. táṣáájú bá dúró báyìí tí olú ọmọ bá sọ fún wa pé aṣáájú ni aṣáájú náà. ṣé ti gbọ́. tọ́lú ọmọ bá tún dé náà tó sọ pé aṣáájú kọ́ aṣáájú náà kọ́. ṣé ti gbọ́. so that is pé olú ọmọ ń sìn àti pátì tó ń ṣe that is pé olú ọmọ ń sìn ó ti lọ dẹ́gbẹ́ mi sílẹ̀ ó tún tẹ̀lé àwọn pátì mi ẹ̀yin leaders ẹ̀ ní ẹ̀fẹ́ fún olú ọmọ jẹ́ president ẹ̀jọ̀ ń tọ́ olú ọmọ bá ẹ̀tẹ̀dẹ̀ bá wọn kàn ṣe sọ̀rọ̀ àti olú ọmọ àti Lẹ́gẹ̀sì ẹ̀yin leaders ẹ̀jọ̀ mẹ́rin kí Musiliu Àyìndé Akínsẹ́ mẹ́rin kó débẹ̀ yẹn mọ́ ẹ máa kó dé Àbújá yẹn mọ́ nítorí pé kí ni wọ́n ti ń ṣiṣẹ́ underground against ẹgbẹ́ APC Ṣèyí Tinubu fún wákàtí ìpè yín mo bẹ̀ yín gbogbo agbára tẹ́ bá lè sà lórí ọ̀rọ̀ tí Lẹ́gẹ̀sì sọ yìí ẹ bá a ṣiṣẹ́ lórí ẹjọ́ ẹ jẹ́ n play fídíò yẹn fún yín ẹ jẹ́ kí fídíò kó go viral. olú ọmọ ni kódà táṣáájú bá dúró báyìí. ṣé ń gbọ́. tí olú ọmọ bá sọ fún wa pé aṣáájú ni aṣáájú náà ni tọ́lú ọmọ bá tún dé náà tó sọ pé aṣáájú kọ́ aṣáájú náà kọ́. ṣètìlí pé tẹ́ bá fún olú ọmọ ní agbára ju bó ṣe wà ẹ lọ ṣètìlí pé ó máa misuse yẹ ṣètìlí pé ẹ̀yin leader gan olú ọmọ máa padà máa bá yín jà ẹ̀yin leaders
ẹ̀dáwà nú ẹgbẹ́ ọ̀la ń ṣe ẹgbẹ́ APC ní gbogbo àjọ ń ṣe ẹ̀yin leaders tẹ̀ wà ń bẹ ẹjọ́ tó lọ ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí nítorí pé kí ni ìdẹ́bá ní kẹdákẹ́ kẹfọ́ ọmọ ní power kó dé Àbújá yẹn yẹ́sà ó má padà dọ̀tí gbogbo yín ni o ó má padà dọ̀tí ẹgbẹ́ yìí ni o ẹ má yẹ kó lú ọmọ kọjá ibi tó wà báyìí ni o nítorí pé ọ̀rọ̀ tó ń sọ yìí kó tó pé Legacy máa sọ̀rọ̀ yìí òun lú ọmọ ló pè ló ní kó sọ nǹkan tó sọ jáde yìí ẹ má yẹ kó lú ọmọ kọjá ibi tó wà yẹn ẹ lọ gbé olú ọmọ ẹ̀dá padà sí ibi tó wà lóṣòdì road padà bí àjẹwẹ́ ṣe ti ẹ̀dá padà sí ibi ìbẹ̀yẹn ẹ má yẹ kó dé Àbújá yẹn mọ́ tẹ bá dẹ́fẹ́ fún olú ọmọ president ẹ má gbọ́rọ̀ kò tí jẹ́ president ẹ má gbọ́rọ̀ tó Legacy sọ ẹ jẹ́ n play mi fún yín again fún àǹfààní àwọn tó gbọ́ yẹn kẹ gbọ́ kan tó sọ. Aṣíwájú ni mò ń lọ lóyà sí. ṣé ń gbọ́ kan tó sọ ẹ má gbọ́ mo fẹ́ ká ìfọ̀dí gbọ́ fídíò yìí fídíò yẹn dànù ẹ gbọ́ lé báyìí. wọ́n ṣe mọ́ pé mo wá fẹ́ máa bẹ́ Aṣíwájú ni mò ń lọ lóyà sí. ṣé ń gbọ́ olú ọmọ ni máa lóyà sí. ṣé ń gbọ́ tẹ́tù repeat ẹ̀ fún yín tí Aṣíwájú bá sọ pé A tí olú ọmọ bá sọ pé B ni ibi B yẹn ni èmi Legacy máa tò sí èmi ni mo sọ tèmi fún mi mọ yín tó kù ibi B yẹn ni máa tò sí fábàdà. ṣé ń gbọ́ ibi B yẹn torí pé. ṣé ń gbọ́ kan tó sọ ọ ní tí Aṣíwájú bá sọ pé A tí olú ọmọ bá sọ pé B ibi B yẹn lòun máa dúró sí dàdí sọ pé yẹ́sà olú ọmọ ti fẹ́ kọjá ó ti fẹ́ ju ẹgbẹ́ lọ nìyẹn dàdí sọ pé olú ọmọ ò ní gbọ́rọ̀ sáwọn ẹgbẹ́ lẹ́nu mọ́ nìyẹn ẹ má jà kó olú ọmọ kó dé Àbújá yẹn mọ́ ẹ jọ̀ọ́ tó lọ́hùn sà ẹ jọ̀ọ́ tó lọ́hùn ẹ bá gbé presidency fún bàbá Bàrúwá padà ẹ gbé presidency yẹn fún bàbá Bàrúwá nítorí pé kí ni ṣàrí pé olú ọmọ kò tí jẹ president ẹgbẹ́rún tó ń sọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ lẹ́nu spokesman yẹn tó bá di president yes sir kò ní fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ l'Àbújá yẹn kò ní fẹ́ gbà fún yín mọ́ afẹ́ lè fẹ́ dictate pé òun ló máa yan ẹni tó máa jẹ president ní Nàìjíríà nítorí pé kí ni ó ti try lóṣòdì àwọn kẹ̀ǹdú ò gbà fún àwọn mọ̀ṣòdì gbà fún ó ti try everywhere ó wà lọ sí Àbújá ó sásábẹ́ àwọn kan nísìnyí ẹgbọ́rọ̀ tó ń sọ jáde ó ní tí Aṣíwájú bá sọ A tó lọ́mọ bá sọ B yẹn lòun máa dó sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa president olúọmọ ní dìbò fún yín fún 2027 o pẹ̀lú ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí o Ṣèyí Tinubu ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ mẹ́rin kó olúọmọ kọjá ibi tó wà yẹn sà fún ọ̀rọ̀ tó sọ Legacy kò dẹ̀ ní dá fún ẹ a máa dójú tì wà tọ́gẹ́ ẹ Aṣíwájú máa win 2027 yìí Aṣíwájú máa win 2027 yìí Ṣẹ́gun máa deliver Èkó yìí ìwọ́n sọ pé tí Aṣíwájú bá dúró bá sọ yẹ tó lòun wá sọ bí who is olúọmọ who is MC olúọmọ ẹ̀yin leaders ẹgbẹ́ yẹn ẹjọ́ tó lọ́hùn ẹ bá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹjọ́ tó lọ́hùn ẹ má kó olúọmọ kọjá ibi tó wà yẹn o because ló pé kí ni tó lọ́hùn wá kọjá ibi tó wà yẹn á fẹ́ máa fi rẹ̀ wé president á fẹ́ máa fi rẹ̀ wé kò ní gbọ́n sí gbogbo leaders lẹ́nu mọ́ o ẹ bá wa kàn ṣe sí o thank you very much.